Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. So I live in junction, no? Move! Olokiki Oru. Hey, I'm your two. See now, she's not partying for me. They've gone. What's it long? Okay. Best, best, less, baby dear. Ibrahim Chatta, OLOKIKI ORU. Everybody is okay. Ijebu. You don't mean anything.
Afolabi mo ti rí wọn Ọlọ́run ṣàdúrà. Àwọn èèyàn fẹ́ sàmì àdúrà wo ọ̀rá yìí náà. Wọ́n bí sí ẹ̀sà lẹ́mìn. Tọ́ wọ́n jẹ́ sàmì. Kí n tó ṣàdúrà tí ó kó gbogbo wa pọ̀. Ìyìn gbọ́dọ̀ wá sínú kàlẹ̀ yìí. Ó mọ̀ wá sí àǹfààní kan àbí kejì tá a jẹ nínú ara wa. Nínú ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú márùn-ún, Haji Ibrahim. Mo bá alákọ̀ọ́ nìkan, wọ́n ní orí burúkú kì í bá nǹkan mẹ́ta sí. Orí burúkú dápẹ́ lórí burúkú kì í bá nǹkan mẹ́ta sí. Láyé tẹ̀lé ṣàkóra máa tàdáàlì. Orí burúkú kì í bá nǹkan mẹ́ta. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day.